Edo ya wa bedene o wa bedene wa bukia ave kon wo sa ave wire gbe ade ave dege gbe yo wo sa lo bua eteme ya do ere wa bukia ni wa ni ro wa bukia eteme osunde bukia o eteme etiosa obukia o ipeda imi gbekere na awe na maika u jobeje ave pedi pon no sa aiwe mu okun na tie ebo were o na de baba wakoyo ma ne hu na di na ya sume o we ni ra ke wo mo ke wo no wa nya wa salera wa mare mado oge wo ma la orun fi agbe ni ma wa o de Jesu Christi ise edo ya wa re o ma o na usemi Yesu no ka o no gbe o ri ne pia ma we gbe iriya na ọwọn ya mgbe gbe da da ho we no see where e madagwa ma ya hu na wedi a na ya gbe na be o maka ka bo de fio bo edene ma fun si no de ada ke fun madagwa wo dia o ma yemi fun si no do ni ma na do mu enyo pala de maka wo de ne pe ya ma ya vo Oghe na so welcome to today's program. Edo Moonlit Folklore Gathering. Our program for today is today's lesson is counting in Edo vocabularies derived from more Edo adages and parables. Animau na emi ikemi redene we redene ikemi we Edo odieme na mie we ere kebe itan oredo ya la dia na ya ja ge mano yemi o undabo ebi na kana akawe ode nekpia we ya imgbe o o de dia gbe o ti za no na make na o na make na gba ma bungbe o ma logo gbe okay o wegman na we do ikemi oge do na wegbon we ye do gbon don doge we ye do gbon emi na gbon na we do ugbon na owo we ye do gbon na we ye do gbon na we ye do gbon na we ado ye do gbon na 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 opopopopa olare o ikemi we do mane do keke ma go agbon evi na ka we do ayedo gbon wa bege ya du wa dege wa yedo gbon dadogo owo eva ha ina isen iha hion igbe no yedo gbon
Yeah. You dog me that away. The thing why I wrote, I think, yeah. Man, do that day in Agbene, my year do Agbon. Okuboyo, Okina, eh? Okina, eh? Okina, ha. Okina, ne. Okina, sen, eh? Okina, ha. Going, going, eva, going, ha, going, hey, go. Cool, okay, mangwa agmen. Even agmenena, agmenena, magwa agmuedo. Oha, wabiwa wo, hiala dian, waage yo. Ona, nebote 11, on owo, hey, ona, 12, on iweva, 13, iweha, 14, iwene, 15, ekesugie, 20, ugie, right. 25, isenya ugie, oko, 30, ọgbọ̀n, 35, isenya ọgbọ̀n, 40, iyeva, agigbẹ̀yìn, ayídèbàrin, wàgíyàn o, okay. Ọtúmọ̀rẹ́ Òsúndé wẹ́sì owó ọ̀gbẹ́ ìwé va ọ̀gbẹ́ ìwé a ọ̀gbẹ́ ìwé náà ọ̀gbẹ́ kẹsùgì ọ̀gbẹ́ ùgì ọ̀gbẹ́ ìṣẹ́ ọ̀nyà ògì ọmọgbọ̀nsẹ̀ ọmọ ìṣẹ́ nyà ògì ọ̀gbẹ́ ọgbọ̀n ọ̀gbẹ́ ìṣẹ́ ọ̀nyà nya ọgbọ̀n ẹ̀yìn ẹ̀gbẹ́ ọ̀nẹ́ ọgbọ̀n ìṣẹ́yà ọgbọ̀n ọ̀gbẹ́ ìyéva ẹ̀wíyàva ìyéva ọ̀gbẹ́ òtún oṣù dé níbọ̀nù ayéwèrè báyìí ok ó dọ̀gbé tí mo oṣù dé ó dọ̀gbé dọ̀lọ́ yìí òyà ẹ̀wọ̀ ok náà dọ̀lọ́ yìí ọ̀hánà kí ọtí mà àdẹ juju 10452 kóyọ òbí ẹdù kóyọ ògbìn ni wọn yọ o èjùjú màmá ìmìnà tẹ èjùjú o kóyọ ọbókè hàn o alright àìwèrè wà ẹtí ó sà ọwẹ owó ọhọ ẹtí ó sà gẹyì owó ọhọ gẹyì owí ọrí owó ọhọ ọgbẹ ìwé va ọgbẹ ìwé ha ọgbẹ ìwé náà ọgbẹ èkésùgì ọgbẹ ùgì ọgbẹ
ìṣẹ́rọ̀wọ̀gbọ̀n 25 ọkàn náà ìṣẹ́yàngì ẹ̀ẹ́dọ̀mọ̀ àwọn ìṣẹ́rọ̀wọ̀gbọ̀n ìgbàsópẹ́ ìṣẹ́yàngì àti ìṣẹ́yàngì òun àtúnṣà ọbẹ̀ wà wò ọgbẹ́ ìṣẹ́rọ̀wọ̀gbọ̀n ọdún ìṣẹ́yàngì ọgbẹ́ ọgbọ̀n OTBAN ọgbìn àárín ọgbọ̀n 30 ọgbọ̀n ọgbẹ́ ayébẹ̀rẹ̀ okay jazzy jazz jazzy jazz ọ̀rẹ́ o owó ọgbẹ́ ìwé bá ọgbẹ́ ìwé ọgbẹ́ ìwé náà ọgbẹ́ ìkẹ́sùgì ọgbẹ́ ògì ọgbẹ́ ìṣẹ́yàn ògì ọgbẹ́ ọgbọ̀n ọgbẹ́ ìṣẹ́yàn ọgbọ̀n ọgbẹ́ ìyẹ́fà ọgbẹ́ kókó yẹn wá pé jásí jásí ọgbẹ́yà ọtúmọ̀ oṣù ndí ọgbẹ́yà àbùsọ̀wọ̀n ọwọ́ gbẹ̀dọ̀bùwọ̀ ètò òṣà ọwọ́ gbẹ̀dọ̀bùwọ̀ èyí àyè òní bọ́ọ̀lù wọ̀ o ẹ̀dọ́ wọ̀pọ̀ bọ́ọ̀lù ìbọ́nlá o gbẹgbẹ́ uyọ orí bí ẹ̀dọ́ yọwọ́ sàlùbọ̀ ìṣẹ́gun ayé bí wà lẹ́yìn ìbí ẹ̀dọ́ ìbí ẹ̀dọ́ yà kí o ok lórí ìdèkẹ́ zazai lórí ẹ̀ o ẹ̀dọ́ wẹ̀ a máa ké wá àyíké wá dènà rí mọ́ ẹ̀dọ́ wẹ̀ a máa ké wá àyíké wá bọ́ọ̀lù rí mọ́ ẹ̀mẹ̀ ìfá àgbàlọ́wọ́ yéé kó ẹ̀dọ́ ọ̀ọ́ta èrè ẹ̀yìn nọ a máa ké wá àyíké nẹ́nẹ́mí bọ́ọ̀lù rí mọ́ ẹ̀mẹ̀ ìfá nọ ọ̀kẹ́ o kóyí Goyi eva, Goyi ha, Goyi na, ọ̀kẹ́ o. Amake wá, àyíké wá. ọ̀kẹ́ o, Goyi nsan, Goyi gọ́ọ̀. Èmi náà màkà mú ẹ̀làdì anẹ́pì ya. Ìmàdọ̀ ẹgbẹ́ ìṣòro ẹ̀làdì akẹ́kọ̀ọ́. Ọ̀kẹ́ kí ni màá yá wọn. Rẹ̀ o. Ẹ̀dọ́ wẹ̀ amake owó. Amake owó. Àyíké ìva. Amake owó. Àyíké ìva. Amake owó. Àyíké ìva. You have to count 1 first before you count 2. If you don't count 1, you cannot count 2. Aigbe, oko, aigbe, osunde, amanke okao, aike ogieva, okay. So wegbe osunde. I want to wait. So when eri ma ya type ere enaki amako wo akeva even weta we gba o so pan ere ni omade fio amako wo akeva ayre bai igbonosa abogan igbonosa owe amake money ake money amake money ake money amakiwo ake
Ibota. We ya make you wa ma wo na you get it. Ofri Ibota. Abusawa. Oh, we money. I make money. Money. I make wo. I keva. Let me oh dear man, no, okay to. We have so Osundo pada de yawo heyi. Baba. Edi wan ro wa di pe boroge yo. Opobo na Osunde agima aye bi o. Uda ibe na mula de na. Okala de na pe ne oso. Oti ma Juju 10452. What am ana we na be na ya ma bi ma edo. Owe bo be we na ma bi ma edo. We be we ko yo ti man we se. Na we tai o we ro orion o na tai. So kon pa you know ba na edo o pe ma ike we bi na na kana. Upo na gba pe yan na ike we evi na kana edo na zena be onyegbe na te WhatsApp ana kaso e Facebook put na pa pinyo the video ni mama eni na ike we na ya we is over 600 yi say we ha o na ama na ya we ya fe ore YouTube yi say we ha do we me tana ndo ni edo agiri ma ye ma o di ma ri egbe ye emi ma ma tebe here na we no gba we te jodu mo boro e bo no ya ga e na ta na e buzege e YouTube to bi anya we ka na we bo ge o ge do na o ma o ga ga o o be de o e do wa opopa azeri oke wa emi va agwalawa edo ya pitan edo opopa azeri oke wa debi no ire ba edo no wa no opopa azeri oke wa oke wa Abusawa we ye dogbon me ta ba amata ba Abusawa e ko na ye dogbon mata ba Abusawa anyway okay Abusawa madege we dia money e bang dege we dia money money we ye dogbon madege but no la dia money money Constance Abusawa money okay goyi va goyi ne goyi go all right aton mo egege oge akeo edo we opopa owe orima owe opopa owe opopa azere oke edi oke di na wedi na wedi awo figbon egene de owo opopa zebo agbe agbe etiosa ogbe edin ogbe Osunde or one eye ya ye computer off le mi na we na Osunde oba de show we din we no ala de din
o computer ya ye o abusoma ogbon edin ogbe gbopawo on free gnosa o we ogbe o kedin ogbe jasu jazz o we do o maladian so dia okay abusoma okay o we bo ya gbin mi mate en video ma mi computer na fi ewe re ma mi no sure ni o no okay ọtí màá náà wé juju juju 10452 where it means you step 1 foot on palm kernel 1 foot at a time. Yeah, you translate it right. Ọtí màá náà juju 104 63. Okay, you only time on. We don't mean that you should write it out in full language. Okay, don't write it out in full language. Just supply the words, the missing words, like we do in school. OBJ, objective. The missing words, that's what we are looking for. And that's what you are supposed to write here. Oh, where? Oh, where? Don't write out the whole thing. Just write, oh, where? You hear me? And then the next one is edit. You don't need to interpret it. Okay? All right. Thank you very much. Okay, yeah, no better. Okay, just provide the missing words. All right. Get go. Okay. I gotta say, okay. Wa. Edo ori wa. Edo ga say, okay, oma. Wa ori wa. Hey, ere no edo. Reno, what a work benefit, if you're not well, if you're Eva, a ha in. I gotta say, okay, wa. Edo or wa. Edo ga say, okay, oma. Wa or wa. Oh, Oko, in Agualawan. A reno of Edo. Ere no be Edo. Ere no oke ogoyewo. Oke ogoyeva. He? Oke ogoye ha. Wadi pin abo n'oge yo. Oke ogoye ne. Goyi sen, goyi. Ho, goyi. Ho, go. Ere no be do. Ebe neke ka agwalawa. Goyi. Worry man, I gotta say, okay. Edo, worry man. Edo. Edo or worry man, audion. Right, audion. I gotta say, okay, Edo, audion. Then, audion. Edo, I say, okay, over. Edo, worry man. Edo, right. Edo, worry. Audion. Manda was deaf your hair. Even Eduta. Poetry. Nebuti, poor ye hara. Aga soge do, edu or dio. Edu have a sogo, edu obey or dio. I may. Oku. Efiusa. Edo. Odion. Ogbe. Usunde. Edo. Ogbe. Odion. Ogbe. Edo wa sogo. Edo Odion. Usunde. Ogbe. Wa gbene here la dem. Jasin Jal. Edo. Ogbe. Odion. Ogbe. Edo. Ogbe. Odion. Ogbe. Sagioduwa abokan o
Sagiodua. Edo, Odion, Oghe. Abusawan. Edo, no que maladie Abusawan. Okay. Odion, Oghe. Edo, Oghe, Odion, Oghe. Etiosa. Bobo yo. Abusawan, Bobo. Yani bele, Bobo de wow. Want aga so Edo. Edo, Odion, Edo, Gasogovan. Edo, Odion, ko evanta don saluba yoni nedo ediono obedo egege edowe amakwa ke wa aiwene wa ma wa amakwa ke wa aiwene wa ma wa emi ha agwalawa uko ere no wedo ere amakwa ke nenemi aiwene nenemi imma nenemi etonu emi ha agwalawa uko gege o okan o goyowo okan o goyeva okan o goye ha okan o goye ne okan o goye san okan o goye going go etonu gege ga o edowe amakwa ke uta goye uta oti uta aiwene uta were wa aiwene uta ma oma orewa edowe amakwa ke uta aiwene uta ma oma ho ko oni mi akwa kota ye ko aide bai osunde ebo waya gbona la de odian order free order ebo no osunde ebo ya la de odian atiosa ota ota oma atiosa wa gbe ha owe so man ignosa ota kiwe oma gbe ogbele ha atiosa abusawan ota kiwe uta evala de o no kpogi ha ma la de o at least Osagioduwa ebo ya la de o dian o Osagioduwa order computer e ni awo wa de ge ni wa amakun ake uta aiwene uta ma oma yanu be apobo ni ya e ma so gbe o so kwa ti ma dogwa ma awun na te computer of lewe re o apobo ni ya e want do wandege ya de ago ma no a na o ko ya ma orumu number b ye ati wa orumu number fo ati wa emi va agbalaba ohun number b ye ati wa body that ye ohun number fo edu ti wa emi va agbalaba to ko agaye o ìfà ìkẹ́ o ọ̀kẹ́ àwọn ògóyè wo ọ̀kẹ́ àwọn ògóyè va ògóyè ha ohun ló máa bí bẹ̀dá tiẹ̀ ohun ló bí fò bẹ̀dá tiẹ̀
Okia o goyi ha. Okia o goyi ne. Okia o goyi sen. Okia o goyi ha. Hey, goyi. Go. Oma o. Oma. Ohun don beef. Ohun no ma be here. Atie goyi. Ogodobo. Right. Ogi odi obi o. Ohun no beef o. Atie ìpasùn. Ìpín àásìn òní ìpasùn. Oh! Yaman ye. Aigwe. Osunde ogbopawo ìpasùn tai. Ohun no bifu àti ìpasùn tai. Jazz. Ìpasùn ohun no bifu. Gboniwo. Tiosa. Ohun ma bi ye àti apabi apabi àti ìpasùn no pogiva ni ogbe. Igbulosa. Ìpasùn gbenu pogiva ro ogbe. Sagioduwa. Ìpasùn npogiva ogbe. Abusawa. Owewo. Abusawa mandega wewo. Wapo boyo. Ohun ma diate ogodobo. No bifu ate ìpasùn. Yana gbe wapo bo niya o. Madagba mayawu nana. O file so weri o eme. O file so weri. Odo aye bo ata. No free no so aware to be angry. To be angry. Okay. Everywhere. Agaye. Oh, sorry. Everywhere. Wa. Gaye umodia. Obu wa de. Hey. It's our money again. Everywhere. Denemi. Agaye umodia. Obu wa de. Me va gwalaba. Nenemi gaye umodia. Obu wa de. Oko wo umodia no boy wa de. Bo bude. Oghe do no mana no yema wa ri pe bodoge yo o. Okia o goye wo. Okia o goye ba. Okia o goye ha. Okia o goye ne. Okia o goye san. Goye ha. Goye ha. Go. Kamu la de ba wa gba okoto. Edo we wa. Ahio. Ore won. Ahio gaje umodia. Obu a9 any ari a9 de. Ahio muda bodan de. Wa ya na yaka. Ahio ayo oka ari modia. Oite ka ko ani bu e wa no nya de. Ko asiko de. Itendo no. Me do gba. Zero. Ko? Vai. Otumare Osunde ahio gbe ina ogbe. Vai. Omo agbon ahio gbe ina ogbe. Ignosa ahio ahi iyo. Ahi iyo dege na gbe ahio ari aroba o
mwa gba ahi aruba ahi o ile wase ibino so ahio kirinan gbe abusolan ahio kirinan gbe tioso ahio kirinan gbe osagioduwa ahio kirinan gbe ya wa gbe opobo ni ya o ayo yi mondia obo na de ko onagedo Edowe Odukun Atolo wa ge Edowe Odukun Atolo wa ge Boyide mo ye ifun apa keke dun won ifun apa no keke dun won Odukun Atole wa ge Boyide ba Going owo going eva going ha then going go Oni me elogo Edota Oghe Odukun atolo egbegi egbe sorry man right egbe aigbe Osude ogbe mo agbon ogbe tí ó sọ gbẹ́ ìgbìmọ̀ sọ gbẹ́ àbùsọ̀wọ̀n gbẹ́ ṣàgìdúwà gbẹ́ àpòbọ́ níyàn o ìṣẹ́gun ehe ìyànà tí wà ádà ìhẹ́dò wàdó ádà ìhẹ́dò wà àpòbọ́ ní ìbí ẹ̀dò yàfẹ́ àbí àpòbọ́ nẹ̀dò pàna ìkẹ́ o Pana ike o gege okay o ibiore wa ibiore young people ibiore wa eye abe eye na ti wa ati wa ibiore o teme na o Aye be na ti wa ati wa ko eme va gwalwa ko ibi oro ta aye be na ti wa ati wa o den ihu bogire ba goyi owo goyi eva goyi ha goyi na going sir, going, ho, going, go. Akwe ma we edowedian, edoyi ma we edian. Ibi rota we. Eye be na ti baba ati iye. Eye na ti baba ati iye. Ma ya di biori ma on. Aigbe Osunde baba iye ogbe tiosa baba iye ogbe fado mo agbon baba iye ogbe no free gbino so baba iye ogbe abusoba baba iye ogbe Sagiduwa baba iye ogbe ya wa gbe apobo ni bi edo wa weso wa ni ona forward there wa ye mi o even ma na do ima wo oti ma no ta ni na o de ge yo pe ma ke wo wa ya ge ke na mo yi be YouTube wa ya ge over 600 video on YouTube wa weso wa be wa na re wa ya no re na e wo we bure na
Afshambe wa amio, Edin Jesu, sir. Anyone, you know, was sick bay, no, they might not see. Uju wa amia, Wagato, Naga. Afshambe, Edo amio, allow that on Edo. If it was Abaya Wedo, Reggae Mummy, Mayo, is Mayo Mufo, is Oba Wine, Red Dog, I talk with Ekiti, I got more your point, Oba Boy, fo, is Oba talk by is Adobo Wabio, Yakwe, or Javi Ogame, Nayagus Talobua. The choose of Bill, Wayabi Ado, Wayawe so, Babado, Wawi do, Wawitima Yado, so about the Bama Yafian Big Mayaro, the Jesu Christi, he said, Baba.